A kú àyájọ́ èwe tòní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́. Gbogbo ọjọ́ 17 oṣù karùn-ún lọ́dọọdún òun náà ni a máa ń ṣe àyájọ́ àwọn èwe wa pátápátá. Bẹ́ẹ̀ni. Bá a ṣe wá ń ṣàyájọ́ tọdún yìí báyìí tá a sì ti ń kí gbogbo àwọn èwe wa. Olúbùkọ́lá, ṣé gbogbo òbí ló ti ẹ̀yẹ káàkiri náà? Bàbá wo kì í ṣe gbogbo òbí o. Ẹ̀yẹn ní ìsáàwò. Làáhàn mi, òun náà ni bàtà ké ló tún fẹ́ jẹ́ Bẹ́ẹ̀ni. ìgbọ́bọ̀ tí. Ṣé ẹ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní òbí ni kò tó òun ni. Àwọn òbí tí wọ́n jọ̀bí ìjùlẹ̀ lásán lákọ lábo. Sọ́lẹ̀ lásán. Ó jẹ́ pé sọ́lẹ̀ lásán ni bí eku tí fi tiẹ̀ bí òògùn tí ẹ fi ń peku lágboolé káwọn kàn bímọ ni. Nítorí ọmọ ó jẹ ọmọ ó ṣe gé èèyàn ọmọ ó ṣe kinní kò kàn wọ́n kíkí ò tó sí àwọn òbí bẹ́ẹ̀. Kákùkù wa sọ wípé gbogbo àwọn òbí tó ń ti ṣètọ́jú ọmọ tó ń ṣèkẹ́ṣègé ọmọ ni wọ́n kú ọdún òní ni wọ́n kú àyájọ́ tòní. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n kú ìtọ́jú àwọn ọmọ tá à ń ṣàyájọ́ wọn lónìí. Bákan náà síbẹ̀síbẹ̀ àwọn tí ò wá mọ iye ọmọ yìí náà ló yá kákùkù fàdúrà ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni káfàtì kò í sọ tún pé kélédùn àkójọ kó bá ṣíjú àánú rẹ̀ wò wọ́n. àmín kó ṣí wọn níyè. Kí wọ́n lè mọ tí wọ́n ṣe kí wọ́n lè mẹ̀tọ́ wọn. Àmín àṣẹ torí pé bí ẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí kò sì sí ọmọ lọ́wọ́ kankan tí ó lè wò tí ẹ mú. Inú ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde. Bẹ́ẹ̀ ni kódà tọ́. ẹ jẹ́ á tọ́jú ọmọ ká lè jèrè ọmọ torí ẹni tó bá ṣe òní jẹ òbí tí ò bá fi àsìkò sílẹ̀ láti ṣètọ́jú ọmọ bó ṣe tọ́ kò lè jèrè ọmọ. àní ṣàṣedànù o. Àmín àṣẹ Elédùmarè. lẹ́ẹ̀kan sí a tún kí àwọn ọmọdé wípé ẹ kú ọdún o.